kéré o májèlé tó léwu fún àgọ́ ara ní oúnjẹ indomie vegetable flavour àti ń kó kúrò lọ́jà. Àjọ NAFDAC kìlọ̀. Àjọ tó ń rí sí oúnjẹ àti oògùn lílò ní Nàìjíríà NAFDAC ti kéde pé oúnjẹ oníṣẹ́jú àáyá indomie kan indomie vegetable flavour léwu fún jíjẹ. Iléeṣẹ́ tó ń pèsè oúnjẹ náà sì ti ní kí wọ́n kó kúrò lọ́jà. Nínú àtẹ̀jáde kan tí ọ̀gá àgbà àjọ náà ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ buwọ́lù, ó fìdí rẹ̀ múlẹ̀ pé oúnjẹ ọ̀hún kò wà lóde fún títà ní Nàìjíríà lọ́wọ́ yìí o, nítorí orílẹ̀-èdè France ni wọ́n ti ń pèsè rẹ̀. Àmọ́ ó fi kún pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti rí i dájú pé ẹnikẹ́ni kò kó oúnjẹ ọ̀hún wọ Nàìjíríà. Àtẹ̀jáde náà sọ pé fún ìdí èyí NAFDAC ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti rí i dájú pé oúnjẹ tí wọ́n ní kí wọ́n kó kúrò lọ́jà náà kò wọ Nàìjíríà. A ti bẹ̀rẹ̀ ìtọpinpin káàkiri àwọn ẹkùn àti ìpínlẹ̀ wa. A sì ti pàṣẹ fún àwọn adarí ẹkùn àtàwọn ìpínlẹ̀ kí wọ́n kó àwọn oúnjẹ náà kúrò lọ́jà tí wọ́n bá kófìrí rẹ̀. Adéyẹyẹ ní àwọn ti ṣí ẹ̀ka àjọ tó ń ṣọ́ etí òkun ní gbẹ́rẹ́ pàkọ́ láti dènà oúnjẹ ọ̀hún àtàwọn oúnjẹ míì tí wọn kò buwọ́lù kí wọ́n má lè wọ Nàìjíríà. Gẹ́gẹ́ bó ṣe sọ, noodles wà lára àwọn oúnjẹ tí ìjọba àpapọ̀ ti gbẹ́sẹ̀ lé pé wọn kò gbọdọ̀ kó wọ Nàìjíríà. Ó ní ó ṣe pàtàkì láti sọ pé indomie wà lára àwọn oúnjẹ tí ìjọba àpapọ̀ fòfin dè pé wọn kò gbọdọ̀ kó wọ Nàìjíríà. Kò sí àyè láti kó wọ Nàìjíríà rárá. Èyí ń túmọ̀ sí pé yóò ṣòro fún oúnjẹ tí à ń sọ yìí láti wọ Nàìjíríà. NAFDAC ní bó tilẹ̀ jẹ́ pé ìkéde yìí ti wà níta, òun kò ní dẹ́kun àti máa ṣọ́ àwọn oúnjẹ tó ń wọ Nàìjíríà lójúlẹ́sẹ̀ láti rí i dájú pé oúnjẹ tí wọ́n ń sọ náà kò sí níbẹ̀. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.